tí mo ní gbèrè òkun mo sì kí ọmọ Yorùbá tí mo ní gbèrè ọ̀sà ẹ kú ojúmọ́ ọ̀dẹ̀ ọ̀dà bí àní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹ gbójú ayọ̀ ń sókè ẹ̀ bá ń wo àwòrán gì í à ń pè ní pọ̀pọ́ ní báwa ṣe é pè ní Nàìjíríà torí pé orílẹ̀-èdè Benin ni mo wà yìí ládùúgbò Sẹ̀mẹ̀pọ̀jí ẹ wo ewé rẹ̀ yìí ó ní ìwúlò tiẹ̀ gbogbo ohun tí ń bẹ lára àbẹ́pẹ ló ní ìwúlò tiẹ̀ ẹ jẹ́ akọ́gbe láti bi ewé rẹ̀ tútù yìí Àlàbí o Ọlọ́run má fàrùn sí wa Ọlọ́run má ṣe kí ni má fàrùn sí wa ẹ jẹ́ ká ṣe ewé yìí nìkan tí ẹ bá ṣe tí bá mú àwọ̀ká ara tàbí ibà tó bá jẹ́ pé a bá ṣe ní tibà tí ó pè ní tí ẹ̀ ń gbọ́ mi yé ẹ wo ẹ̀rẹ́lẹ̀ rẹ̀ tó jábọ́ yìí òun bá tibà lọ àtẹni ojú bá ń dà láàmú bó lẹ́ẹ̀ tì sí ẹ̀rẹ́lẹ̀ rẹ̀ o èyí tó jábọ́ là á pè ní ẹ̀rẹ́lẹ̀ a bá ti kó sínú pọ́ọ̀tì ìkòkò ní jẹ́bẹ̀ ẹ ti kó sí a wà lọ wá ewé asòfẹ́yẹjẹ ẹ kó sí ewé làálì ẹ kó sí ewé ọgbọ́ ẹ kó sí èpo igi mọ̀ngà ẹ kó sí èpo máńgò ní jẹ́ mọ̀ngà o bẹ́ẹ̀ ni ẹ wàá lọ wá ànànà táwa ń pè ní pẹnápù èyí tí ò tí ì pọ́n ẹgẹ ẹ kó sí ẹ wàá wá ọsàn wẹ́wẹ́ ẹ là ẹ kó sí atalẹ̀ pupa atalẹ̀ funfun ẹ kó sí àlùbọ́sà eléwé ẹ kó sí ẹ wá sè pẹ̀lú omi ògì ibà burúkú tí bá ń bẹ lára èèyàn tọ̀ dànù ẹ̀rẹ́lẹ̀ rẹ̀ kọ́dà ó tó da afẹ́ni tí èrò òun sùn dáadáa eléyìí nǹkan rìn káàkiri ara ẹni kó ń tọ̀ wọ́n máa ṣe ewé ìbẹ́pẹ mu ẹ má ti lọ jìnnà ṣe a rí ìbẹ́pẹ yìí èyí tí ń bẹ lókè yìí a lọ ka fúnra wa èyí tó ti pọ́n tá a bá ti ka ó ń bi orí yẹn Àlàbí ìjàn ibi orí yẹn a ní gé níbẹ̀ ibi ìdí rẹ̀ níbẹ̀ láti pa ní pánsá ẹ mọ̀ tí wọ́n ń pè ní pánsá a rọra gé roboto a rọra gé a rọra gé ibi ìdí rẹ̀ ṣóńṣó yẹn a rọra gé a gé ẹ ti gé ẹ wàá lọ wá ewé àìlù kí ni mo pè é ìtàkùn ní o ewé àìlù bàbá rẹwé náà ń fi hàn yín ẹ kì í bọnú ẹ pẹ̀lú odidi atare kan ẹjọ kí ni iṣẹ́ tí ń ṣe tí obìnrin bá wà ní oyún tí wọ́n bá sọ pé ọmọ yẹn ò jókòó dáadáa kí lẹ gbọ́ tí mo wí fún yín tí wọ́n ní kò jókòó dáadáa ẹni kóbìnrin náà ò fi fọ́ ẹ̀kọ́ mu ṣùgbọ́n ìjókòó ni ò fi fọ́ ẹ̀kọ́ mu o ẹni kọ́ máa lò ó títí tí ó fi bímọ ọwọ́ rẹ̀ ní ọ̀bọ̀ sí lágbára ọmọ yẹn tán ní agbára Ọlọ́run ọba tó ní agbára lọ́dọ̀ kíní yìí lágbára lóòótọ́ ṣùgbọ́n Ọlọ́run ọba alágbára ọlágbára jùlọ +2348032983298 ohun tí ń bẹ lára àbẹ́pẹ́ ó pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n díẹ̀ tá a sọ nù kọ́dà egbòogi rẹ̀ àfi ṣe family plan ṣe é gbọ́ mi yé ṣùgbọ́n àní mọ́rọ̀ débẹ̀ wọn ẹ filẹ̀.